kábíyèsí ọba ẹlẹ́gbẹ̀dì ti ìlú ẹ̀gbẹ̀dì tó wà níjọba ìbílẹ̀ ẹgbẹ́dọ̀rẹ́ ní ìpínlẹ̀ ọ̀ṣun ìyẹn ọba Muyideen Azeez ó mà ti fariwo bẹnu lórí ìròyìn tó gba gbogbo ìgboro pé kábíyèsí àti àwọn afurasí míì wọ́n jalè tó sì ní kẹ́ẹ̀gì epo pupa àtàwọn nǹkan ìkòkò míì ìlórí adé àtàwọn afurasí ẹgbẹ́ ni wọ́n jọ lọ jí gbé. Ẹ rántí pé lọ́sẹ̀ tó kọjá ní ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun náà fojú ọba Muyideen Azeez náà fi ba ilé-ẹjọ́ májísírèètì tó wà ní ìlú ẹdẹ pẹ̀lú àwọn afurasí kan torúkọ wọn jẹ́ Akibu Abioye, Yisa Akolapo, Rashidi Ayandìran àti Sharafadeen Abioye. Nínú ẹ̀sùn tó sì fi kan kábíyèsí àtàwọn afurasí yìí iná ti ní láàrin oṣù kẹsàn-án ọdún 2019 sí oṣù karùn-ún ọdún 2022 ni wọ́n jọ lọ digunja obìnrin kan torúkọ ẹ̀ ń jẹ́ Wasilatu Akínọlá lólè ní kẹ́ẹ̀gì epo pupa tó ń tà tí wọ́n sì ní kẹ́ẹ̀gì pupa bíi 70 kegs of palm oil ni wọ́n jí lágbà Wasilatu Akínọlá tí wọ́n sì tún ní wọ́n ṣe ọmọbìnrin náà léṣe. Wọ́n ní gbogbo nǹkan tí kábíyèsí àtàwọn afurasí náà jí yóò tó bíi mílíọ̀nù 10 náírà. Èyí ni wọ́n sì gbọ́ kábíyèsí lọ sí ilé ẹjọ́ sí. Ṣùgbọ́n nígbà tí ìròyìn tó ti ń jà rìnrìn torí pé àwọn ọmọ Yorùbá ń kọ́ ha pé ó ṣe wá jẹ́ torí adé ló ń jí epo pupa tọ́rọ̀ ń sì di tán fi ọba Muyideen Azeez tàbí ń ṣẹlẹ́yà sí ìní kábíyèsí má sọ̀rọ̀ nípasẹ̀ agbẹjọ́rò ẹ̀. Ìní kábíyèsí jẹ́ kó di mọ̀ pé kò sóòótọ́ rárá nínú gbogbo ẹ̀sùn tí wọ́n fi kan òun o. Kábíyèsí ni wọ́n parọ́ mọ́ òun ni òun kì í ṣe olè àti pé ọba àlàyé lòun tóun kò mọ nǹkan kan nípa ẹ̀sùn tí wọ́n fi kan òun náà. Kábíyèsí wá jẹ́ kó di mọ̀ pé kí gbogbo ọmọ Yorùbá pàápàá àwọn ọmọ bíbí ìlú ẹ̀gbẹ̀dì tó ń jọba lé lórí ká má ṣe dá ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun àti gbogbo àwọn tó ń gbèrò ìkiri lóhùn o ipò ń jí epo pupa àti pòun tó dáná sun ààfin ọba kan nítòsí ìlú òun tó sì ní ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ rárá àti rárá. Ní báyìí ọba ẹlẹ́gbẹ̀dì ti ìlú ẹ̀gbẹ̀dì ní ìpínlẹ̀ ọ̀ṣun ọba Muyideen Azeez ti sọ̀rọ̀ síta o lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wípé ó jí epo pupa gbé tí kábíyèsí jẹ́ kó di mọ̀ pé ìròyìn ẹlẹ́jẹ̀ ni àti pé kò sóòótọ́ nù ẹ̀ rárá àti rárá.